olóyè àwa òwòye Bámijí Asíndẹ̀mádé JP Ìyálóde ìlú Òṣogbo. Nǹkan tá à ń ṣe lénìí, à ń ṣe ọdún Ọ̀ṣun. Ara ọdún Ọ̀ṣun tá à ń ṣe ó lọ ní ẹsẹẹsẹ. Ọdún Ọ̀ṣun yìí ó jẹ́ àdáyébá wa ní Òṣogbo ń bí. Kò sì sẹ́ni tí ò mọ Ọ̀ṣun Òṣogbo mọ́ Òṣogbo òròkì àsálà. Èyí tá à ń ṣe lénìí ni pé à ń ṣe ìbọrí ìbọ adé. Èyí tá à ń pè ní ìbọrí ìbọ adé ni pé gbogbo adé ìṣẹ̀ǹbáyé tó ti wà la máa kó jáde, kábíyèsí máa kó jáde lénìí, tó ṣe wípé wọ́n á sì máa kí àwọn bàbá wa tí wọ́n ti lo àyè Ataoja ìlú Òṣogbo látijọ́ tí Òṣogbo ti ṣẹ̀. Àkọ́kọ́ ni pé àwọn onílù wọ́n ó máa kí ọba kọ̀ọ̀kan. Àwọn onílù ó máa kí ọba kọ̀ọ̀kan, wọ́n sì máa àwọn ọmọ ọba yẹn máa fowó lẹ̀, kábíyèsí náà máa fowó lẹ̀, àwọn olóyè ó máa fowó lẹ̀. Àwọn ọmọ ilé ọba tó ti lọ tí wọ́n ti jẹ tẹ́lẹ̀, àwọn náà máa fowó lẹ̀ torí àwọn náà wà níbí. Àwọn là ń pè ní ọlọ́mọ ọba. Wọ́n bá ti bẹ̀rẹ̀ sí pé kí oríkì ọba kọ̀ọ̀kan tó ti yé yín, àwọn ọmọ wọn ó máa fowó lẹ̀. Gbogbo wa là ń fowó lẹ̀. Ẹ sáré wà ń bí látàárọ̀. Ẹ sáré bá ń ṣe ń ṣe. N táwọn fi ń panu tẹ́ ń sọ wípé à ń sáà ń ṣe nǹkan kan. N tá à ń jẹ yẹn ni pé à ń yọ̀, tá à ń fi rántí àwọn bàbá wa tó ti lọ, àti à ń yọ̀ ni. Gbogbo nǹkan tá à ń tì ń jẹ yẹn dàbí ìgbà tó ṣe wípé àwa tá a jókòó yìí, àwọn kan wà láàrin wa táwa ò rí wọn. Ṣé ẹ mọ̀ pé onílé ò kì í filé rẹ̀ sílẹ̀? Bá a ṣe wà níbí tá à ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe, wọ́n ń wò wá, wọ́n rí wa, àwa la gbọ́dọ̀ rí wọn. Ṣó ti yé yín báyìí? là ń fi rántí ọba kọ̀ọ̀kan tí à ń fi ń kí wọn. Ìlù tán lù fún wọn nígbà ayé wọn náà ni wọ́n máa lù fún wọn. Ẹ rí wípé kò parapọ̀, kò papọ̀. Ẹ ti rí pé ńgbà wọ́n dé orí bàbá Adélé, orin tí wọ́n sábà máa kọ fún wọn, mọ̀rẹ́ni gbójúlé, mọ̀rẹ́ni fẹ̀yìntì, Adélé fẹ̀yìntì Ọlọ́run, ó dúró gbàìn gbàìn gbàìn, ó dúró. Bẹ́ẹ̀ náà ni bàbá àná, bàbá Àràǹsí Iyèọlá Oyèwálé Mọ́tànmí, àwọn náà bí wọ́n ṣe ń kọrin yẹn náà fún wọn nìyẹn. Ẹ rí i pé ńgbà tó tún dórí bàbá, ṣé ẹ mọ̀ pé ọba tó súnmọ́ ni mo gbé yẹn, tó tún dórí kábíyèsí tòní, ọba Jímọ̀ Oyètúnjí Ọlánìpẹ̀kun Láróyè kejì. Wọ́n tún kọrin yẹn náà pé mọ̀rẹ́ni gbójúlé, mọ̀rẹ́ni fẹ̀yìntì, Àkànbí fẹ̀yìntì Ọlọ́run, ó dúró gbọ̀ngbọ̀n. Ẹ rí i pé ìlú olúkálùkù, ẹ rí i pé wọ́n kí bàbá wa kan pé ńgbà tó gun fẹ́ wọ ìlú, wọ́n ní pé Ọ̀ṣun lòun ọgbà ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn kùtùkùtù ni kábíyèsí Ataoja yẹn mú ọmọ lọ́lọ́ fàlẹ́ òǹtò tó lọ́wọ́. À ń rántí ìyẹn náà la ṣe lọ́jọ́ níjọ́ àìsùn olójú mẹ́rìndínlógún. Tẹ́ ẹ bá wà níbí, ẹ rí i pé a ṣe tán, a jó wá sọ́nà bí. Kábíyèsí àtàwọn olóyè àti gbogbo èèyàn, à ń jò wá síbí, àtọlọ́mọ ọba, à ń jò wá síbí dédé ibi géètì yìí. À ń láti padà. Ó ní tí wọ́n rì mọ́ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ èèyàn.
tí wọ́n fi ṣe ètùtù kógun má wọ̀lú. Tó ti yé yín báyìí, wọn á dẹ̀ gbàgbé rẹ̀, wọ́n rántí rẹ̀. Tó ti yé yín, ká tó wá jó lọ dí Ògún. Bàbá ó lọ dí Ògún, àwọn olóyè ó dúró ní títì bí fún àpàdé wọn. So bó ṣe jẹ́ nìyẹn. So gbogbo ohun tá à ń ṣe yìí a fi ń rántí bí wọ́n ṣe ń ṣe látayébáyé nìyẹn. A sì gbọ́dọ̀ mọ̀ ṣe. Ẹ rí i pé rádé tó ga, ẹ rí i tó ṣe kínní, ẹ rí bàtà tí wọ́n sín lẹ̀kẹ̀ sí, ẹ rí rùkẹ̀rẹ̀, ẹ dẹ̀ rọ́pá àṣẹ, ẹ rí gbogbo nǹkan bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. So bí wọ́n ṣe gbọ́dọ̀ bọ́ nìyẹn torí àwọn tí wọ́n lò tẹ́lẹ̀. Ọba tó bá wà lórí àlééfà ò gbọ́dọ̀ mọ́ júbà wọn. Tó ti yé yín tẹ́ mọ̀ pé Yorùbá ní bá a bá jí ní kùtùkùtù ká gbá orí ẹni mú, orí ẹni ni kí ni làwúre ẹni, tàbí bẹ́ẹ̀ kọ́ ni. Kéèyàn sì júbà bàbá kó júbà ìyá. So a máa ṣe é ṣe fún yàn bí n tá à ń ṣe lénìí títí tó dé tá a bẹ̀rẹ̀ nítorí la bẹ̀rẹ̀ o. A ti bẹ̀rẹ̀ láti bí a ti ṣe Fá, a ti ṣe Ògún, a ti ṣe eégún. So gbogbo wọ̀nyẹn la ti ṣe. Kó tó tún wá dòní, à ń tún ṣe míì náà bóyá àwọn arúgbádè bí yẹn bá ń wà a máa tún ṣe yẹn náà. Gbogbo arúgbá tó ti rúgbá àwọn tó wà láyé wọn á máa jó, à ń ṣe gbogbo ẹ̀. So ọba dijọ́ Ọ̀ṣun, a wà lọ Ọ̀ṣun níbi tó Ṣogbo ti ṣẹ̀ nìyẹn, níbi odò. The first palace, ààfin àkọ́kọ́ ni ó wà láwà odò yẹn, ààfin àkọ́kọ́ nìyẹn. Nígbà táriwo ń pọ̀ sí ìlú, ẹ mọ̀ pé wọ́n mọ̀ ṣẹ̀lù fọ́ba, wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀. Ọ̀ṣun ló ní kí wọ́n máa lọ síbi tá a wà. Àti kọ́kọ́ ti júwe ibì kan níbi gẹ́gẹ́gẹ́gẹ́ yẹn. Ẹ rí i pé yẹn náà palace ni. Nígbà tí lọ́ba ní wọ́n máa òde Òṣogbo la wà yìí, òde Òṣogbo ni. Ibi táwọn olóyè ń jókòó sí bẹ́ẹ̀ náà ààfin lòun náà. Bàtà kúrò ní ojúbọ lọ, ààfin àkọ́kọ́ ti òde Òṣogbo ni. Àwọn olóyè làwọn á ń dúró, làwọn á ń jókòó ńbẹ̀ ní every Friday. Àbí bàbá fẹ́ ṣe nǹkan tó yẹ ká assemble, bẹ̀yẹn la máa jókòó sí. Ní ìsìn àdìrẹ lè rí tó wọ̀ yìí, ọjà àdìrẹ ọjọ́ ló wọ̀ yìí. Nísìnyí ó ti di dandan báyìí fún wa ní Ọ̀ṣun láti máa lo àdìrẹ ní one in a week. Wednesday, Thursday ni tẹ́lẹ̀, wọ́n tún sọ di Wednesday ni. So bó ṣe jẹ́ nìyẹn. Nítorí náà kí a ti ń padà. Torí n tá a fẹ́ máa sọ tá à ń sọ fún àwọn èèyàn náà ni pé wọ́n jẹ́ ká padà síbi àṣà wa. Pàápàá wa wà níbi ọ̀rọ̀ ìgbéyàwó ti tẹ́lẹ̀. Kò rí bẹ́ẹ̀ mọ́ ní ìsìn àfi ẹrè ránṣọ faraalẹ̀. Ara tó ṣe pé ọkọ ló yẹ kó rí. Ẹ wà lọ ránṣọ gbogbo ọmú kankan. Kò bójúmu. Ọlọ́run gan sọ wípé káwọ obìnrin ká para wa mọ́. Torí bẹ́ẹ̀ ṣe ń wo gbogbo nǹkan yìí, ọ̀tọ̀ ní nǹkan tá à ń sọ ni, ọ̀tọ̀ ní nǹkan tá à ń ṣe ni. Tẹ́ ẹ bá máa wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run gan ní kóbìnrin ó má fi ìhòòhò rẹ̀ síta. Ìyẹn làwọn ń lò ní ìsìn. Obìnrin á wá wọ ṣòkòtò dé bí èyí tá a gbọ́dọ̀ wọ̀ sísàlẹ̀ tẹ́lẹ̀ làwọn ń wọ̀ síta ń sìn. Kò bójúmu. Ọlọ́run gan ò ní bínú sí wa ni. Torí màláíkà aláàánú kò gbọ́dọ̀ mọ rí hòhò obìnrin, kò gbọ́dọ̀ mọ rárá obìnrin tí ń ṣẹlẹ̀ nìyẹn. Tó ṣe pọ́tọ̀ níbi tá à ń lọ, ọ̀tọ̀ níbi tá à ń wò. Àbí òye yìí, ọ̀tọ̀ níbi tá à ń wò, ọ̀tọ̀ níbi tí à ń lọ. Obìnrin tí ń wọ obìnrin ò gbọ́dọ̀ mọ, Ọlọ́run sọ pé kóbìnrin má máa dírẹ̀sì bí ọkùnrin.
kọkùnrin ọmọ máa dress bí obìnrin ó ti wá dààmú lùmọ́là ẹ̀yin aláàánú kọ́lọ́mọ́jì ọ̀sá fún wa màláíkà aláàánú tí ó kó owó wá tí ó kó gbogbo ẹ wá kọ́ máa tọ̀ wá wá ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bá ra wa sọ̀rọ̀ pé kán máa para wọn mọ́ obìnrin á wọ kí kọ́mú làwa máa pè ń jọun máa dédé wọ kọ́mú lásán ní títì àwọn àwọ̀ ṣòkòtò péńpé so ẹ jẹ́ ká gbà àwọn èèyàn wa níyànjú pé kán jẹ́ ká máa lo nǹkan ìbílẹ̀ wa ká sì máa wu ìwà ìbílẹ̀ wa a mọ̀ pé bàbá ní ká wọ́n pé wọ́n hùwà ìbílẹ̀ wọ́n lè pé ṣe education kìnní kan ṣe education tẹ́lòmíì lò tó fi lọ yàyàkúyà tẹ́ ẹ bá máa lo education jẹ́ ká lo education ní ìlànà kò sí tí ì ṣe education ẹni tí ń ṣe ń jẹ́ tà education náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tó bàtà ó kọ́ ń bì kan ni àwọn tó ṣe tí ń ṣe ń jẹ́ tà ṣe bí ẹnìkan lọ́kọ́ yóò ti ẹ̀kọ́ kọ́kọ́ látọ̀dọ̀ òbí ẹ̀ náà so gbogbo ẹ̀ ó dáa àṣà wa ẹ̀jẹ̀ àgbè lárugẹ o ẹlòmíì bá ṣe bí àṣà tẹ́ ẹ bá ń pàṣà wọn ò lérò wípé bóyá ẹbọ ni kì í ṣe bọ̀ ṣe bí adára wa lára yá ni látàárọ̀ tá a ti wà níbí adára wa lára yá ni náà bàbá wa ó pẹ́ lórí àlééfà lógo Ọlọ́run wọn ò rówó fi ṣe wọn rà láàfíà fi ṣe wọn rẹ̀mí gúngùn fi ṣe ìjọba gan-an kí wọ́n máa ràn jẹ wá lọ́wọ́ wọ́n ràn ó ṣùgbọ́n kó túbọ̀ pọ̀ sí ìjọba ìbílẹ̀ ní ti stéètì ní ti Nàìjíríà ní wọ́n ràn wá lọ́wọ́ wọn ojówó pọ̀ sí Ọlọ́run aláàánú ó ṣàánú wa nírà burú o aburú ò ní ṣe wá kò ní ṣọmọ kò ní ṣe gbogbo ilé wa o.